yẹn kù sí agbára Ísírẹ́lì kó daṣọ bò ó. Ayé ò ní dìlé yín lọ́dún yìí. Ẹ máa wọnú ògo. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Màmá Ogun tán ibi tá à ń lọ la dé yìí àkọ́kọ́ fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ ọdún ṣùgbọ́n ìmísí kan tọ̀ mí wá báyìí. A ṣe dúró sórí ọ̀rọ̀ àwọn opó tá à ń sọ yìí kẹ́ wá máa fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì kí ni Olúwa gan sọ nípa ìdá mẹ́wàá pẹ̀lú àwọn opó. Ìdí à ń ṣe bẹ́ẹ̀ lénìí màmá bí ilé ìjọsìn ṣe pọ̀ tó lénìí ǹjẹ́ tó bá já sí pé àmójútó àwọn opó ilé ìjọsìn wa ǹjẹ́ a máa rí opó kan níta tí ò mọ́ra rẹ̀. Àmọ́ opó tẹ bá kó sínú ẹ̀mí ẹ̀dá. Mo dúpẹ́ sà. Ṣé níbi tẹ́ ẹ lọ yìí lágbára ó dìbò gan. Kábíyèsí ẹlẹ́rìí yìí. Jẹ́jẹ́ mọ̀ pé oògùn owó ẹlòmíì wo ni kó tọ́jú opó. Oògùn owó ẹlòmíì. Bẹ́ẹ̀ ni ó ní kó tọ́jú opó. Ó ní ta ló ṣe fún mi tí n ò san fún rí. Ó níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ti ṣe fún kékeré kan nínú wọn òun ló lẹ́sẹ̀ fún òun dẹ̀ san. Òun dẹ̀ san. Kì í ṣe wòlíì nìkan ló san. On flash. Kì í ṣe wòlíì nìkan. Ó ṣe wòlíì nìkan. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ á fi opó tó yẹ kó tọ́jú lẹ́gbẹ̀ẹ́ lẹ̀ á lọ máa fi owó ṣe fàájì míì níta. Fàájì tó lọ ṣe yẹn ó lè mú kẹ́mi ẹ̀ má gùn. Ó lè mú kẹ́mi ẹ̀ má gùn. Ẹ̀mí ẹ̀ lè má gùn nípa bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìwọ gan tó o bá tọ́jú opó ó dáṣọ bo ìhòòhò ẹ̀ ó fún ní tí ó jẹ opó yẹn ò lè ń ṣépè láíláí. Inú tiẹ̀ gan máa dùn pé ìtọ́lọ̀ ń fún ọ ó tún fi ṣàánú ẹnìkan dandan ni kó máa pọ̀ sí. Yóò pọ̀ sí. Yóò máa pọ̀ sí yóò máa sún sí ni. Kábíyèsí ẹlẹ́rìí yìí. Ìgbà míì bá téèyàn máa ní àwọn ìlàkọjá kan tó jẹ́ pé ìṣẹ̀dá opó tó tọ́jú rí òun ló máa dìde. Yóò dìde. Ẹ wo nǹkan kan tó ṣẹlẹ̀ láìpẹ́ sí iléeṣẹ́ kan bíi tiyín ẹ wo tí àwọn opó dánwò. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì fẹ́ bọ́ ara sí òòdánwò. Bẹ́ẹ̀ni. Pé láyé olóore àwọn ni bó ṣe kórí nìyẹn. Kábíyèsí. Ẹ wo dọ́kà nu Bíbélì ó ti kú ọ̀rẹ́dì. Àwọn opó sunkún wọn ń gbé ara sẹ́lẹ̀ pé òun ló ń sanwó skul òun ló ń tọ́jú wa òun ni òjé bí ó pa wá kì í ṣe tó yẹ kó kù. Ọlọ́run dẹ̀ wá ó mú kí ẹkún wọn àti gbé wọn kó ta wòlíì lára. Ó ní pẹ̀lú tí wọ́n sọ nípa ẹni yìí. Kábíyèsí ẹlẹ́rìí yìí. Ọlọ́run dẹ̀ ti ọwọ́ ètò àtìríjú yẹn ó dẹ̀ jí dọ́kà dìde padà. Ìgbé àwọn opó. Pé omi tán lẹ́yìn ẹja àwọn aláàánú àwọn ló lọ yìí olórí àwọn ló lọ yìí. Ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí opó mélòó ló lè sọ pé ọpẹ́lọpẹ́ rẹ. Ṣé bó dáná ọdún òrí tó pòrò. Kábíyèsí ẹlẹ́rìí. Opó wà nínú ilé rẹ kò róúnjẹ jẹ́ ó dẹ̀ jẹ́ tí o tún lọ dà yókù nù. Ó dà yókù fún ajá. Kò sí ẹ̀mí tó máa sọ fún ọ wípé opó yìí kò ní ìwọ gan ò tí ì mọ kọ̀ǹdíṣàn tó bá rẹ lọ́jọ́ kan. Lọ́jọ́ kan. Kábíyèsí ẹlẹ́rìí. So nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa spíkì tó bá yá. Opó kì í ṣe ẹni tó yẹ ká gbójú kú òun lára wọn. Ẹni tó yẹ kí ká fókọ̀sì ká tọ́jú wọn ní. Oore tó tóbi jù ní níwájú Ọlọ́run. Tó tóbi jù. Kọ́kọ́rọ́ tó dẹ̀ lágbára tó máa ń ṣí ilẹ̀kùn gidigidi téèyàn bá mọ̀ nípa títọ́jú opó. Kábíyèsí ẹlẹ́rìí. Ó dára púpọ̀. Ó dára púpọ̀. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbàdúrà gbogbo ọkàn tó ń ṣe lọ́dún yìí Ọlọ́run máa kó èrè rere. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Hello. Ẹ káàsán o. Kí lórúkọ yín bólẹ̀ tí ń pè? Kí ni ìbéèrè yín fún Màmá Ogun tán? Ẹ ṣé pọ̀ o. Yóò dára fún yín sá o. Ọdún ayọ̀ lọ́dún yìí máa jẹ́ fún yín. Ẹ ṣé pọ̀ sí. Ohun tó wù yín tí ìran yín kì í ní lọ́dún ẹ̀mí máa fi ṣoore fún yín. Àmín Jésù. Àkàsọ̀ tẹ́ fẹ́ gùn tí wọ́n pè léèwọ̀ ọwọ́ agbára Ísírẹ́lì ó máa gbé yín gùn. Àmín Jésù. Gbogbo ipá àti agbára ọ̀dájú abiyamọ lórí àyànmọ́ yín lórúkọ Jésù kò ní ṣiṣẹ́. Àmín Jésù. Ẹ lọ kàánú ńlá. Àmín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Màmá Ogun tán. Ǹjẹ́ àwọn wòlíì nínú ayé lèní ǹjẹ́ ó mójútó ìgbáyé gbádùn àwọn opó nípasẹ̀ ìdá mẹ́wàá tí Bíbélì fi dùn mọ́lẹ̀? Ẹ ṣé sà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Ẹ ṣáà wò ó. Àwọn kan ṣe àwọn kan ò ṣe. Ṣé àwọn tó ń ṣe pọ̀ àbí wọ́n kéré sí àwọn tí ò ṣe? Àwọn tó ń ṣe àtàwọn tí ò ṣe a lè fi gbogbo ara sọ òdiwọ̀n wọn torí pé àwọn kan ò ṣe láṣẹ hàn. Àwọn kan abẹ́nú náà ti ń ṣe. Kò sí ní ṣọ́ọ̀ṣì wọn wọ́n á rí i pé lóṣooṣù wọ́n ń tọ́jú opó. Bí ọdún ṣe wà yìí wọ́n á tọ́jú opó. Ẹlòmíì tó bá máa ṣe birthday ó ń lọ ilé ọmọ aláìníyà ó ń lọ bí àwọn opó wà.
òun ló fi máa ń ṣe bá dé tiẹ̀ tiẹ̀ kò sí pé bóyá ó máa pe lérè kan ó máa pe kinní kan ìtọ́jú opó ló fi máa ń celebrate bá dé tiẹ̀ irú wọn máa ń pẹ́ láyé wọ́n dẹ̀ máa ń rí wọ́n á pẹ́ láyé wọ́n dẹ̀ máa ń rí ànúgbà níwájú Ọlọ́run 120 mú òpè gérégé wọ́n máa ń pẹ́ láyé kábíyèsí Ọlọ́run wọ́n dẹ̀ máa ń rí ànúgbà níwájú Ọlọ́run níwájú Ọlọ́run bẹ́ẹ̀ni kò sí tó dáa tó kí ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ àtìríjú ká mú ní ọ̀kúnkúndùn lọ́dún yìí àwọn iléeṣẹ́ tó bá ṣe káwa náà dìde sí wọn láti máa ràn wọ́n lọ́wọ́ kì í ṣe pé dandan kó o bọ́ opó 100 àtọ́ tẹ́mi bá mú ẹyọ kan tí Prince mú ẹyọ kan opó méjì ti ráàánú gbà ẹlòmíì náà ìṣáná lásán ló ní ráìsì kóńgò kan ló ó dàbó ṣe máa gí tá a bá ó kó ṣe yọ papọ̀ ó àlùbọ́sà. tó dídí àtijọ́ bọ́ opó ibùn tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ọkàn wò dá lẹ́nu pé rọ́ọ̀kù lè borí mi kò lè borí mi Olúwa mo gbọ́dọ̀ rí ànúgbà torí mo ti ṣàánú opó mo gbọ́dọ̀ rí ànúgbà kábíyèsí Ọlọ́run bẹ́ẹ̀ ni kábíyèsí Ọlọ́run ẹ wo tí ẹlòmíì tán bá rí ìran ikú ọkọ sí i tán ní kinní kan lọ́run lọ́tún ló sì tẹ́rù ń bà á ẹ jẹ́ kó lọ ṣàánú opó kọ́ lọ ṣàánú opó bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ kó lọ ṣàánú opó àṣírí ayé kan nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe bẹ́ẹ̀ lẹ́ni ká sọ lẹ́ẹ̀kan kọ́ lọ ṣàánú opó kó lọ ṣàánú opó ọkọ rẹ̀ ò ní kú tó bá lè ṣàánú opó tó rìn ìrìn àjò yẹn pẹ̀lú àwẹ̀ bóyá opó méje lórí nǹkan rà fún Olúwa máa ń fìran rẹ̀ hàn wá pé ẹ lọ raṣọ fún opó èmi ṣàtìmẹ́ nìkan nu tó wá sínú mínísírì wa tó jẹ́ pé gbogbo ibi tó dé náà ní kò rí yẹ pé kò rọgbọ́n dá sí kán ti parí iṣẹ́ yẹn bọ́tọ̀ Ọlọ́run tèmi sọ fún mi kò sí tí gbogbo agbá aláyà tí lọ́rọ̀ ọwọ́ ẹ̀ ló wà bẹ́ẹ̀ni gba tí mo dẹ̀ gbóhùn ní wọ́n ní kó lọ raṣọ fún opó mẹ́ta lọ fún rẹ kó má rò pé màmá fẹ́ gbà lọ ha aṣọ fún opó fún ara ẹ rẹ̀ lọ pẹ̀lú àwẹ̀ ọjọ́ mẹ́ta bàbá ikú yẹn yí dànù ó wà láyé lénìí bẹ́ẹ̀ ni kábíyèsí rẹ̀ lè dùn ọ̀run yí ikú yẹn dànù ọ̀run yí ìbá wà ikú lára yẹn àwọn dànù tó fi irun dúdú ṣokó ṣùgbọ́n ọ̀run yí dànù. kábíyèsí Ọlọ́run. Bí Jésù bá lè dé lónìí o, ṣé a lè bá lọ? ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí Ẹ wá, àṣẹ orí Olúwa ó wà pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ nínú ayé àwọn èèyàn yóò níbẹ̀rẹ̀ ètò mò ń sọ fún yín pé àgbàlagbà wòlíì obìnrin wọ́n gbọ́ àwọn tó bá gbọ́ pé ènìyàn lọ. tí ẹgbẹ́lẹ́gbẹ́ àti ẹgbẹ́lẹ́gbẹ́ àṣírí ayé wà pẹ̀lú màmá yìí Onírèbí àwọn ni àlejò mi lórí ètò Màmá Ògúntán. Hello. lọ. àwàdà lẹ́pẹ́ ní ẹ̀ tí ì gbọ́ nǹkan kan ẹ gbọ́ mi lórí ètò pé ẹnìkan sórí agbágbé dédé àkókò yìí torí bá méjì kan ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó lè fi rìnrìn àjò 2019 ó wà lọ́wọ́ Màmá Ògúntán wọ́n á tún wọnú Bíbélì báyìí ìwọ tó ti ríran kú sọ́kọ rẹ àṣírí ayé kan lélẹ̀ májè kan gbé mọ́ra káàkiri orílẹ̀ mọ́ mọ́mì èyí tó bá ti ra tó tójú opó kó bá lọ kó lọ tọ́jú opó. pẹ̀lú àwẹ̀ Olúwa ìránṣẹ́ ti sunkún èmi ò gbọdọ̀ sunkún mọ́. kábíyèsí Ọlọ́run ìránṣẹ́ tó ń fẹ́ ṣàánú ti Ti sunkún sunkún kò ní mi ò gbọdọ̀ sunkún mọ́ Yes. Hey! Kó lọ ṣàánú opó kó múnú opó dùn gbogbo yẹn ò ṣàdúrà lójú ò máa ṣàdúrà fún tó bá lọ tán ọkọ rẹ̀ ò ní lọ bẹ́ẹ̀ kára àánú gbà. ọkọ rẹ̀ ò ní sọdá yóò ra àánú gbà Oh God. kábíyèsí lè dùn. Ṣùgbà ìrà àwọn ènìyàn mi ṣègbè nítorí pé wọn kò nímọ̀ Bíbélì mi ló sọ bẹ́ẹ̀. orípo ọ̀pọ̀ rẹ̀ ló dá wọn. Màmá Ògúntán Yes, sir. kí láàmú sáà lóògùn lọ ní ìdíjú ẹ ṣì wà lójú èmi pẹ̀lú Bíbélì tẹ̀gbé dání. Mo dúpẹ́ sà ọdún tó lọ ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run ṣèlérí fún tìlérí òṣè ọ̀pọ̀ gbàwẹ̀ ó gbàdúrà ó lọ orí òkè gbogbo ibi àdúrà tó gbọ́ lórí rédíò ló lọ ṣùgbọ́n kò rí àánú gbà. kábíyèsí ẹlẹ́nu. ó wá má bàa rí bẹ́ẹ̀ lọ́dún yìí torí mistake tó ṣe ní ọdún tó lọ tí kò bá lè repeat ẹ̀ lọ́dún